ọ̀rọ̀ mi ọ̀rọ̀ díẹ̀ láàárọ̀ yìí ọ̀rọ̀ mi ọ̀rọ̀ díẹ̀ yóò fẹ́ ọ̀rọ̀ díẹ̀ torí ọ̀rọ̀ ta lọ́lọ́run bá a lè ṣe lè mọ Ọlọ́run ni mo fẹ́ sọ láàárọ̀ yìí ẹ̀sìn gbọ́lọ̀ tóbi àmọ́ ọ̀rọ̀ náà bọ́rọ̀ lẹ̀ ní ọbọ̀rọ̀ nílẹ̀ tán bá ń ta lọ́lọ́ ní sí ibi tẹ́gbẹ̀ kálùkọ́ ọ̀pọ̀ lọ́dọ̀ mi lérí ibú ni tó kó wọn kọ́lọ̀wọ́ sàmànà ẹ̀ sàmì ni ó ti di orúkọ ọ̀nà jíjẹ kan fún ó ti di nickname tán bá ń ta lọ́lọ́ kọ́lá gbogbo lẹ́yọ̀ bọ́ òní mọ̀ náà sẹ́nì kan mọ́ ọmọ mọ̀rítàjù tó kó wọ́n inú ìsìláàmù yìí kọ́lọ̀ ọkọ̀ yọ kó nínú àti wàhálà tó wà kọ́sọ àmàdá ẹ̀ àwọn èèyàn sì ń pè mí yá ẹ̀yẹ orí ìkẹ́kẹ́ sọ́sọ́rọ̀ yìí ìbéèrè tí wọ́n yí kọ́kọ́ dáhùn kí tó lọ níbi tí lọ òye èmi ò tí ẹ fẹ́ sọ́sọ́rọ̀ rẹ̀ rárá èmi ò fẹ́ sọ́sọ́rọ̀ rẹ̀ torí tọrọ rẹ̀ fi tí ọlọ́ gbogbo ká lọ́lọ́ máa fi sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́run máa fi sọ̀rọ̀ ọkẹni tí ọgbọ̀n tọ́lọ̀ wí bẹ̀yìn ìwọ́n tó bá wá gbọ́ tọ́lọ̀ wí bẹ̀ òun náà yóò máa jẹ́ tiẹ̀ ìwọ́n ni ó sì wúlò fún ìwọ́n náà ló sì máa ọmọ rẹ̀ àǹfààní ẹ̀ ọ̀rọ̀ ọmọ tí wọ́n ń pè ní ta lọ́lọ́ọ̀nì tí Abdulaziz yìí wà láyé àlámàrí rẹ̀ ọ̀rọ̀ lọ́lọ́ bí sọ fún wa ọwọ́ akẹ́ni tí ó gbọ́ ìtí ọlọ́run tó kálẹ̀ kó sì gbọ́ yé bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ìṣẹ̀lẹ̀ lọ́lọ́mọ bí sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ àti gbogbo tí lọ́lẹ̀ Yorùbá nísìn ọ̀rọ̀ lọ́lọ́ bí sọ fáwọn àfa especially omi sọ̀rọ̀ fáwọn ará Ìlọrin àwọn tọ́lọ̀ fi bá sọ̀rọ̀ jù ọmọ Ìlọrin ni àwa ẹ̀sìn gbọ́dọ̀ tóbi àwa lọ́lọ́ fi bá sọ̀rọ̀ lóbi jọ fọ́nmọ́lá ń gbà tí wọ́n máa lọ ẹ̀wọ̀n yìí náà ní sí lọ́dọ̀ wa náà ni ọbẹ̀ fi kankan hàn wá ń bẹ̀ ni ọbẹ̀ fi kankan hàn gbogbo ọmọ Ìlọrin tí ń bẹ lókèrè tí ń bẹ nítòsí tí ń bẹ lójìnà ọlọ́run ajọ́ jẹ́ pé tó wí fún wa tọ́lọ́run fi sọ̀rọ̀ fún wa ọlọ́run já gbọ́ yé kí lọ́rọ̀ náà àkọ́kọ́ tẹ́yọ kọ̀kọ́ níbẹ̀ ni pé tọ́lọ́run fi bá wa wí ìmọ̀ràn rẹ̀ bá wa wí ipa àti kú olójú ọ̀nà àti kú lójú ọ̀nà yà ní pé Ìlọrin o àwọn ọmọ tí a ń bẹ lónìí yìí ìyá àmọ́ ibi tọ́lọ̀ ń fi ìlú náà tọ́lọ̀ gbé kalẹ̀ fún mọ́ Ìlọrin o àmúlẹ̀ Yorùbá ní nínú ẹ̀sìn kálukú ló ní tọ́lọ̀ fi pọ́nlú ẹ̀ lé ọjà gẹ́gẹ́ bí ọpọlọ ẹ̀sìn fún gbogbo ilẹ̀ Yorùbá ní ọpọlọ ìlọ́lọ́wọ́ aróyìn lànàbà Muhammad bẹ́ẹ̀ ti fẹ́ràn rẹ̀ mọ́ ní lọ́lọ́wọ́ fi ròyìn nínú Al-Qur'ani àbí ló fi ròyìn nínú àdísì kan tó pé wà inna fil jasadi mudghatan idha salahat al-jasadu kulluhu wa idha fasadat fasada al-jasadu kulluhu ala wa hiya al-qalb ala inna fi biladi Yorùbá madinatan idha salahat wallahi salahat biladi Yorùbá qatibatan nbele Yorùbá tari uni hadisi lo mo tu hadisi yẹn sọ inna fil jasadi mudghatan nínú ara me ènìyàn inna fil jasadi mudghatan si kan bela ara me ènìyàn inna fil jasadi mudghatan ba si ka pàtàkì bela ara me ènìyàn idha salahat Ọlọ́run bá ní kí bá sí náà
tí bá sínú bá dáa tó bá lálàáfíà. صلح الجسد كله. gbogbo ara ọmọ ènìyàn yóò ní àlàáfíà. وإذا فسدت àti nǹkan bá ṣe bá sínú. فسد الجسد كله. gbogbo tí jára ọmọ ènìyàn kò sí nǹkan tó ti ṣe. ألا àní nǹkan náà kí ni nǹkan náà. ألا kí ni bá sínú. ألا kí ni bá sínú. وهي القلب. òun náà yọ ọkàn. àdínkù pé lọ́pọlọ. ìdí wọn tó rọ ìgbà iná fi bíláàdì Yorùbá Madinata. ní tábìsì inú sọ fún wa náà ni pé ń bẹ nílẹ̀ Yorùbá ìlú kan pàtàkì. iná fi bíláàdì Yorùbá Madinata. àní ìlú kan lára kan bẹ nílẹ̀ Yorùbá. ìsà sọ́nà hàt. tí ìlú náà bá ń lára àbí àtọ́ da tálámàdì rẹ̀ dá. ìsà sọ́nà hàt. tí ìlú náà bá ń yanjú níbi gbogbo nǹkan àtẹ̀sìn. wọ́n sàkáàmàt. tó sì dúró déédéé. lìrọ́bì hà. tó tẹ̀lé tọ́lọ́run tí ń ṣe tọ́lọ́run bọ́lọ́wọ́ bá ti fẹ́ tí ń ṣẹ́sìn Ọlọ́run bọ́lọ́wọ́ bá ti fẹ́. sọ́nà hàt bíláàdì Yorùbá kọ́ ọtí bàtà. ìlú látara ìlú náà gbogbo tí jẹ́lẹ̀ Yorùbá náà ni ó sì máa dáa. wọ́n ìsà fọ́sàdẹ́t. táwọn náà bá ti kú olójú ọ̀nà tí wọ́n sí náà bí wọ́n ti fẹ́ mọ́. wọ́n ìsà fọ́sàdẹ́t. tí wọ́n tẹ̀lé tọ́lọ́run bọ́lọ́wọ́ bá ti fẹ́ mọ́. fọ́sàdẹ́t bíláàdì Yorùbá kọ́ ọtí bàtà. gbogbo tí jẹ́lẹ̀ Yorùbá náà ti bàjẹ́ ní wọn ni wọ́n ti kú olójú ọ̀nà. Àlà. ẹ̀rọ bá gbọ́. Àlà. ẹ̀jẹ̀ ti ẹ̀ gbọ́. Àlà. ẹ̀jẹ̀ kì í sọ fún yín. wáyà Madinati Ìlọrin. òun náà ni ìlú náà ti ń lò. wáyà Madinati Ìlọrin. mẹ́nà ọba dá adìrẹ fìtínẹ́tù wá ilẹ̀ ìtàhùd ọ̀dọ̀ wọn fìtínà ti bẹ̀rẹ̀ àwọn ará Ìlọrin ni wọn mọ tẹ́ wọ́n ń ṣe àwọn èèyàn mọ̀ wá wàhálà káàkiri bí Ìlọrin bá dúró déédéé gbogbo nǹkan yóò dúró déédéé lẹ́yìn Yorùbá níbi ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá sì lánàá sí la ilaha illallah eléyìí ẹ̀ sàsọgbọ́n nù. fasada biladi Yorùbá kọ́ ti bàtà ala wáyà Madinati Ìlọrin àwọn ọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ lọ́jọ́jẹ́ pé àwọn bẹ̀rẹ̀ nìkímọ̀ yìí láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé wọn àwọn àfáà lọ ní wọ́n kọ́kọ́ mójú tó wọ́n bá fẹ́ pé àfáà kẹlẹ́bọ Ìlọrin wọ́n lọ àfáà kan lu jìbìtì Ìlọrin wọ́n lọ àfáà kan jẹ́ alápá Ìlọrin wọ́n lọ àbá kan ṣe gbá kan Ìlọrin wọ́n fi ṣe àtàǹpù rẹ̀ wọ́n bá lọ́ba kan ọ̀dá ọba Ìlọrin ni wọ́n mú nígbà táwọn náà mọ̀ ní ẹ̀rí ọkàn dààmú wọn àwọn náà mọ̀ ṣé gbogbo tí wọ́n mú sí lọ́yìn kò sí lọ́dọ̀ wọn àmọ́ wọ́n mọ̀ pé lọ ilé yọ̀rọ̀ tí lọ́yìn ọba ti dá gbogbo nǹkan yòókù tí ọ̀dà tẹ́lẹ̀ ojú tí ẹ kò ní sí. àní gbogbo ọ̀rọ̀ gbogbo kọ̀ sọ́lẹ́rì alábàáhùn èyí Ìlọrin ní gbogbo nǹkan tí wọ́n máa ń wí bí wọ́n bá bú yàn tó lábá kan ọ̀dá tó lọ́ba kan ọ̀dá ọ̀rọ̀ Ìlọrin náà wọ́n máa fi ṣe ẹ̀sáǹpù. Ìlọrin ló kù kọ́ mọ tí ń ṣe. Ìlọrin ló yẹ ká máa tá à ń ṣe. ọmọ Ìlọrin ló kù kọ́ mọ tí ń ṣe. àwọn ọmọ Ìlọrin ló yẹ ká yí padà ká ṣe ń tọ́ yẹ. bàbá Ìlọrin ló kù tọ́ yẹ kọ́ mọ tí ń ṣe. olóyè Ìlọrin ló kù tọ́ yẹ kọ́ mọ tí ń ṣe. ọkùnrin Ìlọrin ló kù kọ́ mọ tí ń ṣe. wàláì obìnrin Ìlọrin ló kù kọ́ mọ tí ń ṣe. obìnrin Ìlọrin ẹ̀kọ́ mọ̀ pé òun yàtọ̀ sóbìnrin ní ìkọ́mọ tí ń ṣe. káwọn náà mọ̀ tí wọ́n ṣe. lọ́yẹ̀ kí lọ́rin kí wọ́n dá nǹkan mọ̀ kí wọ́n máa tí wọ́n ṣe kábà ara. bí Mákà bá ti fọ́ tí Sàúdí bá ti lè fọ́ ìsìláàmù fọ́nù. ìtọ́jẹ́ kí ìsìláàmù ọ̀sẹ́kù lónìí nígbà tí Sàúdí mọ̀ tí ń ṣe ni. lóòótọ́ jẹ́ pé kọ́lá fẹ́ẹ́ ṣe ìbàjẹ́ lábẹ́lé àwọn náà kọ́kọ́ gbógun ti ìbàjẹ́ tí wọ́n mọ̀ ọ́ lófin. bí Sàúdí ọba ti gbógun ti ìbàjẹ́ mọ́ nínú ẹ̀sìn ó ṣe kí ni yóò collapse kó ti kó tó. báwọn ará bọ́sà yìí ti gbìyànjú tó kí wọ́n gbà lọ́wọ́ wọn wàláhì Sàúdí ò ṣe kí ni ọgbà. Sàúdí mójútó nǹkan wọn gbogbo tí ó bá bẹ́ẹ̀ sì jẹ́ Sàúdí ó tì í wọn ò sì ní jẹ́ kí wọ́n rí ìṣèbàjẹ́ lọ́dọ̀ wọn. àwọn ọmọ Ìlọrin lókùn tí wọn ò mọ tán ṣe mọ́ nísìnyí ìlú tó tún jọ fi mọ́sálì sí Sàúdí nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí lọ́ọ́ ti dúró gẹ́gẹ́ nípò sí Sàúdí tàwí èyí tó dópò mọ́sálì níbẹ̀ ní àwọn ọmọ Ìwó ni kan náà látó ní kúnra wa ní gbogbo ilẹ̀ Yorùbá tọ́rẹ́dì láti tẹ̀lé àwọn ará Ìlọrin lérí ẹsẹ̀. nta bá nípa ẹ̀kọ́ tó dàbí mọ́sálì nílẹ̀ Yorùbá òun náà ni Ìwó sí Ìlọrin tó báwọn náà ni wọ́n rẹ́dì láti tẹ̀lé ará Ìlọrin lérí ọ̀rọ̀ ẹ̀sìn.
gbogbo lẹ́yìn báyọ̀kú ẹ mọ̀ wá ká ni ẹ rí pé Ọlọ́run fi ọ̀rọ̀ ọmọ yìí tó àsì tọ́pọ̀ ẹ̀yin náà wò wọ́n bí ẹ ti ń dìkílẹ̀ ọjọ́ ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ wọn lọ́kọ̀ọ̀kan wọ́n bẹ̀rẹ̀ Abẹ́òkúta lọ́kọ̀ọ̀kan gba pípé ìṣẹ̀ṣẹ̀ on 20 August ni ẹ̀yàn ọmọ Abẹ́òkúta tẹ̀ mẹ́lẹ̀ kéwì yìí ẹni ṣẹ̀ṣẹ̀ láti jọ́ta àti fi yín mọ̀nà yìí wọ́n kò ń bẹ́ẹ̀ Ọ̀yọ́ state náà wọ́n gbà á wọ́n kò ń bẹ́ẹ̀ Ọ̀ṣun state náà wọ́n gbà á wọ́n kò ń bẹ́ẹ̀ Ondo state náà wọ́n gbà á Ọ̀yọ́ state gbà Lagos state náà wọ́n gbà á kò sílùú kan nílẹ̀ Yorùbá tí yóò dìklẹ́ ọjọ́ ọ̀sẹ̀sẹ̀ nísìn láti bá àwọn náà gbọ́dọ̀ máa gbọ́dọ̀ débẹ̀ wọ́n tún wọ́n wá lọ́dọ̀ federal government náà kó fún wọn níjọ́ ọ̀sẹ̀sẹ̀ lọ́tọ̀ àwọn àfáàsì mẹ́mẹ́ wọn ò rí kankan sí. gbogbo oníkàlùkù náà lámà pé gbogbo àwọn ìlú tí wọ́n dákọ̀ ní àwọn náà wọ́n dìklẹ́ ọjọ́ ọ̀sẹ̀sẹ̀ tí wọ́n jẹ́jọ́. bí Ìlọrin náà bá bọ́ wájú Kwara state ni wàláì mo múra lọ́dọ̀ náà àwọn náà tún gbọ́jọ́ ọ̀sẹ̀sẹ̀ àmọ́ fàdí àwọn dead body kí wọ́n máa ń pè rí fàdí àwọn dead body àwọn ò ní gbà. nísìnyí nígbà àwọn tí wá rí bí Ìlọrin ti rí torí wọ́n ti wá discover bí Ìlọrin ti rí nísìn pé láti jọ yìí náà ẹ fẹ́ yí padà ẹ wàá jẹ palabaya. sẹ́yìn ọmọ Ìlọrin ti palẹ̀ mọ́ sẹ́yìn ti palẹ̀ mọ́ pẹ̀lú ogun tí ṣe Adam Abdallah ń pè yín síjọ́ sí ogun tí ṣe Adam Abdallah ń pè yín síjọ́ sí. bàbá alágége bàbá Adam Abdallah tí wọ́n pè wá síjọ́ sí sáwọn ọmọ Ìlọrin sáà tá àti palẹ̀ mọ́. bàbá ló ti rí ìlọ́jọ́ tó ti pẹ́. bàbá ṣe Adam ti rí lẹ́rìn lọ́jọ́ tó ti pẹ́. ìgbé ogun padà ń bọ̀. ìgbé ogun ń bọ̀ wọ́n bá ọmọ Ìlọrin báwọn bàbá wa ti jà lánàá. yàtọ̀ sí ká máa gbé ogun dà àtọ́gùn bọ́. yàtọ̀ sí ká máa yọkọ̀ ká máa yọ̀bẹ ká máa yọ̀dà. ogun ète. ogun ète ń bọ̀ tí àwọn kèfèrí ò ní jẹ́ gbádùn. ogun ète. ogun gbọ́kọ́gbọ́ táwọn kèfèrí ọmọ dá láti dojú Ìlọrin bolẹ̀ nínú ẹ̀sìn. ogun ọ̀tẹ̀. ogun ọ̀tẹ̀ láti dojú Ìlọrin bolẹ̀ nínú ẹ̀sìn. kì í ṣe pé lẹ́yìn kankan lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni. pẹ̀lú lásán sọ yóò padà kú lẹ́nu lásán o wọ́n padà máa dé ti pẹ̀lú yín ṣé ẹ ti nípalẹ̀ méyì ni. àwọn ń pe gbogbo àwọn ọmọ Ìlọrin pé ká tají ká má lọ fọwọ́ tó ṣẹlẹ̀ yóò lọ bẹ́ẹ̀ ni. èyí kò lè tẹ̀sí lẹ́kọ̀ọ́ ẹ̀yọ́ máa lọ́rin o ọ̀dà kẹsọ́jí yàtọ̀ sí gbogbo èyí tẹ̀sí àtẹ̀yìn tẹ̀pẹ́ ayé ló go lọ́rin àtẹ̀yìn tí ò go gbogbo ilé tẹ̀sí lọ́wọ́ dírámà ni dírámà kẹ́ máa gbé kíní tí wọ́n fi wò mí kẹ́ máa gbé káàkiri kẹ́ máa ṣe interview ìyá ọlọ́sùn ìyá olódó ìyá aláta ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ o ṣé ẹ nípalẹ̀ mọ́. ẹ ò bí Ìlọrin náà ẹwẹ̀ sí wa náà ti wá rí nísìn ọwọ́ àwọn Ìlọrin wá jẹ́lẹ́sìn kámẹ́rà ẹ̀ẹ́sẹ̀sẹ̀ oní social media ṣé ẹ ti yẹ léwó báàbá tají tẹ́lẹ̀ àsìkò tó yẹ ká tají nì. bàbá pé gbogbo àwọn ọmọ Ìlọrin pé bàbá tají ó yẹ ká tají nì sí o. ó yẹ kẹ́ ẹ tají o torí pé àwọn wá ń jáde sí wa yìí nísìnyí wọn á tún káà náà mọ jáde sí yín ẹ ti bẹ̀rẹ̀ sí jáde sí wa àwa náà wá jáde sí ẹ̀rù ọba yìí ṣé ẹ palẹ̀ mọ́ ẹ̀yin ọmọ Ìlọrin ẹ̀yin ní bá sọ̀rọ̀ náà wọ́n ń ṣe àṣírí àtàkà wal aqrabi tọ́lọ̀ sọ fún sí ọlọ́jọ́ sí náà nípa àwọn ẹbí rẹ̀ ní kọ́kọ́ sọ fún náà ọ̀dà ń gbé eléyìí tẹ́ tẹ́ kó sí yìí àwọn àfẹ́ ẹgbẹ́ yẹn wọ́n gbàbọ̀dé fún yín bẹ́ẹ̀ láwọn tẹ́ ẹ̀rọ kàn wọ́n ti ń gbàbọ̀dé náà bọ̀ pẹ́ àmọ́ lẹ́nu bí kẹ́ ti gbọ́ gbogbo ẹ̀ díẹ̀ díẹ̀ náà láàmọ̀ yọ àwọn tó bá máléjì wa á máléjì wọn èyí tẹ́ bá máléjì wa ń gbẹ̀ bá jáde á padà tó yìí ti ń ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ lọ́rin ọkọjá tẹ́yìn ìyàwó. ní ti ń ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ lọ́rin gbogbo àtàjọ́ mọ̀ lọ́rin wọn ni ẹjẹ́ àtàjì ní ti ń ṣẹlẹ̀ yìí kọjá táwọn o. ilé ń jó bọ̀
wọ́n mọ̀ wá fi yín ṣe scapegoat. Kẹ́ ẹ má jẹ́ kí wọ́n fi yín ṣe scapegoat. Nígbà tẹ́ ẹ bá máa tẹ̀ sí. Nígbà tẹ́ ẹ bá máa tẹ̀ sí. Èyí tó ṣẹlẹ̀ yín náà ẹ̀yin lẹ fà á. Bẹ́ẹ̀ ṣe gbà fà á lónìí kí n máa sọ. Àmì ètò pọ̀ tọ̀kì yìí pé ẹ̀ dúró déédéé mọ́ bá bàbá alábàbá yín ti dúró déédéé. A ti kú òlójú ọ̀nà. Ìtọ́bí tó ṣẹlẹ̀ yìí náà ní pọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìlọrin a ti kú òlójú ọ̀nà àdúró déédéé bá bàbá ti dúró. Ọ̀tọ̀ ni táwọn bàbá alábàbá wa máa wá káàkiri, ọ̀tọ̀ ni táwọn wá káàkiri. Nítorí pé ọ̀lọ́ táwọn àgbàlagbà tí wọ́n lọ máa wá káàkiri, ọ̀tọ̀ ní táwọn náà padà ń wá káàkiri. Àwa náà ti bẹ̀rẹ̀ sí sẹ́sìn owó. Àwọn náà ti ń sẹ́sìn owó. Ẹ̀sìn bísínẹ́sì. Ẹ̀sìn bísínẹ́sì. Kò sẹ́sìn tọ́lọ́mọ. Kò sẹ́sìn tọ́lọ́mọ. A lose focus. Gbogbo tíjọ́ ọ̀pọ̀lọpọ̀ wá ti lose focus. Gbogbo àwọn ṣé Adam Abdallah táwọn wí gbogbo àwọn bàbá wa Mọ́sìngbá, àwọn bàbá wa ṣé Muhammad Kamaluddin Al-Adabi, wọ́n ò lose focus ni o. Kéèké yóò táwọn náà ń bẹ. Ṣé wọn ò láwọn tó lówó lẹ́kọ̀ọ́ ni? Wọ́n láwọn olówó lẹ́gbẹ̀ẹ́, wọ́n sì ní àwọn olówó gidigidi. Tó le gán tí wọ́n sì fẹ́ràn wọn. Àmọ́ wà láì tí wọ́n fi kú wọn òsì náà. Èkó náà làwọn náà sì gbé. Wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe lójú káwọn tó lè rí báyìí. Bàbá Sheikh Adam, bàbá wa àgbà Sheikh Kamaluddin Al-Adabi. Wọ́n ń jòkó ti rìsálà tọ́lọ́ ń gbélé wọn lọ́wọ́, mẹ́sẹ̀jì tọ́lọ́ ń gbélé wọn lọ́wọ́, wọ́n pàṣẹ ní déédéé bí wọ́n ti lágbára mọ́, wọ́n pàṣẹ. Wọ́n lọ lẹ́sẹ̀ aládàlá sí náà òsínlá ilé yìí, wọ́n lọ lẹ́sẹ̀ aládàlá mùsàlẹ̀. Àwọn dúró tí wọ́n ṣe bó ti yẹ kí wọ́n ṣe. Àwọn táwọn wọ́n ṣe ẹ̀sìn, wọ́n ṣe bó ti yẹ kí wọ́n ṣe. Káwọn bàbá ti bẹ́lẹ̀ o kọ́ mọ́ gbìyànjú wọ́n sẹ́lẹ̀ kí ó kù bó ti ẹ̀kọ́ sẹ́kù àbí kí mọ́ káàsì ọmọ jìdé lẹ́kọ̀ọ́ ẹwọ báyé lẹ́ yóò bá wọn bá ti rí torí báwọn bí wọn bá dé lónìí ní ìsìn tí bá ń sọ nǹkan mí tí mọ́ káàsì ọ̀dá mọ́ kí mọ́ káàsì òsè kẹka ó kù sọ́wọ́ rẹ̀ ìta àkàbíyọ́ ni pé kí wọ́n yọ mọ́kàsì kú ń bẹ́ kọ́ mọ́ sí kẹ̀kẹ́ láti jọ ìgbò nílẹ̀ Yorùbá ti wá rí despite gbogbo tí mọ́kàsì ṣe náà nísìn náà ẹ̀wò bó ti rí èmi ń sọ̀rọ̀ fún ìjọ ní ẹ̀rọ pé mi ọmọ tí ń wí sóye ọ̀rọ̀ dàbí western world ni tó kọ́ ọmọ Nàìjíríà lọ́dẹ̀ play labroad wọ́n wá lu ọmọ Nàìjíríà wálé wọ́n wá ní western world bó o ní adúrò owó tá à ń san fún ọ yìí adúrò wàhálà tá à ń ṣe fún ọ yìí kóòtù kan ní jẹ́ bẹ́ẹ̀ o wọ́n wá ní bẹ́ẹ̀ ni owó oníyọnu kankan àwọn ọmọ ilẹ̀ níyọnu kọ́lá bí Jésù tó bá kó wọn lọ wọ́pọ̀ kò ní ní kankan gbà tí Jésù tó bá kó ọmọ Nàìjíríà tó bá kó wọn lọ wọ́pọ̀ wàláì fẹ́líọ̀ náà ni wọ́n mú yàrá kí wọ́n gbà pé Jésù olóní mérékù àmọ́ wà láì kò ní rí ṣe kò ní wọ́n bẹ́ẹ̀ náà làáfà tó bá dìde ńlẹ̀ Yorùbá o bẹ́ẹ̀ làáfà tó bá lóun kó wọn lọ́dọ̀ Ọlọ́run tó bá lóun kó wọn lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ bá wà lójú ọ̀nà ọjọ́ wa mọ̀ sẹ́tà bàbá wá sílé tí wọ́n fi ní dédé yìí ṣe àwọn náà ni òjí kí sí àwọn àfá àwọn ọyọ ìsọ́njò ní ọjà bí wọ́n ní ìwú ẹnìkan èmi ò tún ní tá padà sí ìmọ̀ ẹ̀ sáàmù ọ̀bọ̀rọ̀ gbọ́lá ká èmi mi padà ìṣẹ̀lẹ̀ náà ni ọmọ tu yọ́ mọ̀ sọ yín nínú pé ṣé tí ń wí mọ́ mọ́ tí ń wí àbí ìmọ̀ tí ń wí mi ò sì wí bá balẹ̀ lárúbá kàbọ̀ wá tó bá náà gbogbo ayé lọ́mọ̀ òun tó bá wálẹ̀ Yorùbá tó lò wá òun wá jí sí Ọlọ́run ha yóò di wòlíì rádaràda Allah yóò di wòlíì rádaràda tó yọ àyè pé aláàrin àwọn ọmọ Ísírẹ́lì ló ń bára wọn yóò ṣe yálà yà wàhálà ó síbẹ̀ tí wòlíì kan bá sọ sílẹ̀ Yorùbá tó lóhun rí sẹ́mà òun gbọ́ lọ́wọ́ bá sẹ́mà ní sẹ́mà tó bá dé àárín àwọn ọdẹ Yorùbá wà láwọn sọ ní dáadáa. iná ló fi jẹ́ pé àwọn tó bá ṣiṣẹ́ tó bá fi ṣe débi wọ́n ṣe é dé yàtú ká gbé wọn lárugẹ tá a bá ní pé wọn ò wí ìkú wí iṣẹ́ ìta mọ̀ lè tún wá lọ lè gbé àfa kan lárugẹ láti tàjù wọn lọ. ẹ má jìn bì èyí tẹ́ gbé wọn láti ta náà ní sìnkìlẹ̀ rí fi ṣe
ẹnu èyí táwọn tí wọ́n bẹ́ lẹ́sẹ̀ yìí náà là ń jàǹfààní rẹ̀. àwọn àfáàtẹ́ ni wò ṣe kankan yìí tẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ni wọ́n sì kankan ẹnu tí wọ́n gbé wá náà là ń jàǹfààní ẹ̀ lára rẹ̀ lómi ti dìde yìí èmi Ádámù Yahya Abrahman àti wọ́n tí wọ́n náà ń gbọ́ mi ọwọ́ fọ́rínà kankan ò sí lára mi. àwa àpọ̀lọ̀ jàmbá tábàní. ìtọ́kù ni pé bóòlù àwọn ti ṣe dé tí wọ́n ṣe dé tó bá yẹ kéde tí wọ́n ṣe là ń ṣe nísìnyí láti jù bí tá a wà yìí lọ. àmọ́ àárín wọn lójú ọ̀nà ààrá àwọn tó bí wa ní ojú ọ̀nà àmọ́ yìí ti ń bẹ ní ọwọ́ wa. aláwọ̀ àmọ́ yìí ti bẹ lọ́wọ́ wa gbogbo àwọn tó ṣe wá báyìí àárín wọn lójú ọ̀nà. kí n má bàa wá dáàbò dènà tọ́pìkì tí mo fẹ́ tí ì tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni èyí tí ì débẹ̀ preface lélẹ́yìí yín wàá jí kẹ́ ẹ tó ka ọ̀rọ̀ ọmọ ọ̀lànà Sheikh Adamu Abdallah láàárọ̀ yìí lérí ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ ẹ̀gbọ́n tó wí dá mi lóhùn rárá ọ̀pọ̀ mọ́tò ni èmi ń sọ fún yín ẹ̀yin ọmọ Ìlọrin ẹ má jẹ́ kí ọ̀tẹ̀ kó di yín lójú àfa pọ̀ yín lọrin tó tọ́ àmúròrè tí mo lánàá ṣe iṣẹ́ Adamu Abdallah kò sáfà náà especially lérí àkọọ́lẹ̀ yìí èyí tó ń gbé mi jáde ẹ̀ rí ìgbà tí ètò ń bọ̀ ìgbà tó wo ẹ̀wọ̀n mọ̀ lánàá ẹ̀ tó gbọ́n tí ń wí àṣọ ti dá sọ̀rọ̀ yìí tíra náà ni ẹ wàá bá àfa àti ẹ̀ bá ń tẹ̀lé láti ta tíra rẹ̀ tí fi sọ ti muskila ti ṣe yín tó fi treat problem yín àti tẹ̀ wá bẹ́ẹ̀ ẹ sọ tíra rẹ̀ o kẹ́ ẹ tó máa sọ pé ẹnìkan jẹ ẹnìkan lọ ẹ̀yin dẹ́rù bá mi wọ́n fọmọ rẹ̀ bọ̀ rẹ̀ ẹjẹ́ tẹ̀ lódodo bódodo náà sínú tíṣà Adamu Abdallah wí ayọ̀ kú ẹni tó bá lódodo nìkan tó bá tọ́ náà mú nìkan ìlàsẹ̀ kí ni o wà láì látẹ̀lé tí ìbá débi tí ìlọ́ọ̀ tún jòkó báyìí náà lọ́la kí n lè fi gbogbo ẹnu rẹ̀ kí n lè fi kúra wọn dá mi lóhùn ibi tí ń lọ tọ́pìkì náà ojú ewé ti bẹnu tíra yìí ní 263 tàríwù dáwà ilallah tí bàbá ti sọ̀rọ̀ àdáwà bayna tablighi wal islam ká máa pèpè sójú ọ̀nà dáwà ojú ọ̀nà tọ́lọ̀ ká máa pèpè sí sóyé ọ̀tọ̀ ká lè rí fi tó ìlú ṣe ọ̀tọ̀ ìtíṣẹ́ Adamu sọ̀rọ̀ lé nínú sóyé ìtí wọn sọ́bọ̀ kí ní sọ́bọ̀ tọ́rọ̀rọ̀ náà pọ̀ táìmù ó sì lọ ìsọ pé gbogbo àwọn èèyàn Sheikh Adamu sọ pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá wà nílùú lónìí tán bá jẹ́ ìlú Islamu tí wọ́n bá ráwọn èèyàn tí ń lọ mọ́sálásí tí wọ́n ń dàgẹ̀rẹ̀ bí irú Saudi bí irú Cairo bí irú Jordan kíní kankan tí gbogbo ẹ bá ń lọ yẹ ó ní Islamu ti débi tí ń lọ bí Sheikh Adamu ti yìí lọ ká ẹni etí kà lójú kámẹ́rà yìí tó bá lẹ̀ Yorùbá lọ ni àmọ́ kọ̀ wá jẹ́ kí wọ́n eléyìí ní wọ́n bá ìsìlámù ti débi tí lọ kò ní kí wọ́n yà sí nǹkan ilé ti lọ lẹ́gbẹ̀gbẹ̀ wọn mọ́ tọ́ pàtàkì tayọ pé wọ́n á yá tọ́ ẹnu tó kù ni pé àwa tá à ń ṣe ìsìlámù yìí náà yẹ ká mọ wá túnra wá sí nípa àti ìbẹ́nu ìsìlámù yìí ni kùjẹkùjẹ bẹ lára wọn kùjẹkùjẹ bẹ lára wọn kùjẹkùjẹ bẹ lára ọwájú wọn lù sí focus gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí táwọn Sálàfí ń ṣe nísìnyí ilẹ̀ Lárúbáwá wọn ti kọ́ yí pé àwọn mùsùlùmí ní kẹ́ẹ̀ tó ṣe ibi tá a pọ̀ dé yìí náà ó ṣe kí ni ó ti tó ọwọ́ ajé wọn lù sí fókọ́ọ̀sì pé wọ́n mọ̀ pé àwọn ọ̀tá àwọn kan náà ṣe kí ni ó ń bẹ ti ń lé àwọn. èyí ni wọ́n bá tí wọ́n ṣe lọ́hùn tí wọ́n gbé wá sílẹ̀ Yorùbá tí wọ́n ní mùsùlùmí lọ́yẹ káwọn ó tún ṣe tó bá lẹ́bọ̀ lẹ́rù káwọn yọ káwọn ó ṣe gbá káwọn ó ṣàwo wọ́n gbàgbé àwọn kèfèrí síbẹ̀ wọ́n gbàgbé àwọn kírísítẹ́nì síbẹ̀ wọ́n gbàgbé àwọn sàwọ́dìsì síbẹ̀ wọ́n gbàgbé àwọn júù síbẹ̀ wọ́n máa ń tásìrí ara wọn láti bẹ̀rẹ̀ àwọn tọ̀hún ti gíráàpù wọn látọ̀nà yìí mìnà ẹ̀sùn láyà dúró ètí Sheikh Adamu sọ ní ìlú wọ́n tásìrí ara wọn sílé àwọn ọ̀tá nígbà téèyàn lè gbé foreign politics wá tó òfẹ́ wò bọ́ bádùn rẹ mu tí ọ̀ bádùn rẹ mu tọ̀ bẹ̀rẹ̀ sí adopt ẹ̀ nílùú ẹ̀
ọ̀ apply rẹ̀ ìtí máa bí òun náà ní ti bí ẹ wá gbọ́ tíṣẹ́ Adam Abdallah wí ìwọ rẹ̀ pé zọ́là dùhàtù dá sọ fún mi kí wọ́n máa jẹ ká kọ́ máa ìpín bá yàrá nípa máa kà á. zọ́là dùhàtù yahtamuna bil islahi dakhili akthar min at-tabligh al-khariji. ká máa fojú wò pé ìsìláàmù ti pọ̀ tó ara wa ni ká tún ṣe ọwọ́ á jẹ́ káwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà tọ́lọ́ kó lù sí focus. hatta afsahu al-majala lil-adyan. wọ́n wá ní inú ilé nìkan náà ní ká ti máa túnra wá sí. akthar min at-tabligh al-khariji. àwọn aráàta ọwọ́ ajé kó wá dìpẹ́ndì lérí pé mùsùlùmí nìkan làwọn fẹ́ tún ṣe. hatta afsahu al-majala lil-adyan al-ukhra. láti yà yín ni wọ́n ti gba àwọn ẹlẹ́sìn míì láyé wọ́n concentrate lérí ara wọn wọn ò mójú táwọn ẹlẹ́sìn míì bá bàbá wa ti ṣe kí ni o bó ti mójú tó lánàá àwọn bàbá wa wọ́n ewádìí ara wọn káàkiri wọ́n ewádìí ara wọn káàkiri ẹnu tí ń bẹ lọ́wọ́ kálukú ń lò èyí tó kọ́kọ́ kà wọ́n lọ́dọ̀ àwọn kèfèrí lábẹ́òkúta àwọn kèfèrí n'Íbàdàn àwọn kèfèrí l'Ọ́yọ́ àwọn kèfèrí n'Íṣẹ̀yìn àwọn kèfèrí l'Ógùn àwọn kèfèrí l'Ógbómọ̀ṣọ́ àwọn kèfèrí l'Ẹ́yọ̀ àwọn kèfèrí àfáàsá àfáàfọ́ bá pàdé ara wọn ó kira wọn gbà náà ni wọ́n rẹ̀ lọ wọ́n yí pé àwọn kọ̀ọ̀kan ní ẹlẹ́yọ̀rọ̀ jìnà náà káwọn tó bá jẹ́ rí bí wọ́n ti ṣe dáwà yẹn bọ̀ nìyẹn nílẹ̀ Yorùbá láwọn bàbá wa tó fi di pé àwọn náà wọ́n lọ kóra làwọn kèfèrí ìfimọ̀ kí wọ́n ju àwọn lọ torí wọ́n bá wọn wọ́ o bí ẹ ṣe fẹ́ bá àwọn náà wọ nísìnyí ni wọ́n bá bàbá wa wọ àwọn bàbá wa wọ́n padà jí wọ́n bàbá wa ṣe kí ni o àwọn jù wọn lọ torí àwọn ọ̀fọ́ lọ́lẹ̀ ní kí ni o nígbà kan wọ́n ọ̀fọ́ lọ́lẹ̀ nígbà kan. òfin ọlọ́run ọba lẹ̀ wọ́n sì papọ̀ wọn ọba wọn sọ̀tá wọ́n papọ̀ láti ṣe kèfèrí. máa kà á. ويكثر معتنقوها في غير إسلامية لأنه أفصل المجال للأديان الأخرى. إن إصلاح أحوال المسلمين. bàbá yìí ló bá yẹn lẹ báwọn míì láti dìde ní ẹ̀sìn míì àmọ́ mùsùlùmí tó láwọn tó ra wọn ṣe yìí wọ́n pín sí méjì. إن إصلاح أحوال المسلمين حق واجب لا بد منه. bàbá láàmú tó ra wa ṣe èyí wò burú jù bàbá ní ò burú jù. ولكنه لا ينبغي أن نكتفي به. ẹ wò bàbá ní ká àfáà lówó tó àfáà ṣe àbí kí mùsùlùmí lówó tó mùsùlùmí ẹgbẹ́ òun náà ṣe ó ní òwúrú jù àmọ́ kìí ṣe pé yóò nìkan ní ká concentrate ní orí ẹ̀. فإن الذي يعيش في وسط مزدوج بين المسلمين. torí pé ìlú tẹ́gbọ́n bá wá ń sẹ̀mí tẹ́gbọ́n àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ́sìn kan. بين المسلمين وكفرته. tẹ́gẹ́ ẹ̀sìn mùsùlùmí bẹ́ẹ̀ kèfèrí bẹ́ẹ̀. ومسيحيين. àwọn kírísítẹ́nì bẹ́ẹ̀. وغيرهم. àtàwọn àmì tí o tún jẹ́ tí o tiẹ̀ tún sẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta àwọn tó ní nǹkan náà tún sí lọ́dọ̀ ara wa. ويشهد الصراع العنيف القائم بين أصحاب هذه الأديان. tó yẹ pé nílùú yẹn àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n jọ ń jagun wọ́n jọ ń gbógun ti ara wọn. kí ni wọ́n ní ká ṣe. لا يتردد في أن يقول إن الدعاة الإسلاميين لا يزالون مقصرين في دعوة غير المسلمين إلى الإسلام. ẹ sì gbọ́dọ̀ tóbi. bàbá ní láti yìí nírú ìlú yìí láti rí i pé àwọn mùsùlùmí àwọn tó ń ṣe dáwà ń bẹ wọ́n lù sí focus. mùkọ́sìrì wọ́n lù sí focus wọn ò ṣàṣetó ibi àtún wọn ṣe ìwọ́n bẹ onírúgbọ̀n ó ṣe súná nìyẹn agbọ́dọ̀ mójútó ẹ o ìwọ́n bẹ ó ṣe ha agbọ́dọ̀ mójútó ẹ o ìwọ́n bẹ ṣòkòtò rẹ kanlẹ̀ agbọ́dọ̀ mójútó ẹ o ìyẹn ni wọ́n mójútó ọwọ́ ajé kí wọ́n gbàgbé àwọn tí wọ́n bẹ lẹ́gbẹ̀gbẹ̀ wọn àwọn ọ̀tá tó ju ọ̀tá lọ. wọ́n á fi gbàgbé àwọn ẹlẹ́bọ gbogbo bí wọ́n ti wù yí náà bẹ́ẹ̀mi náà ti wù yí ni àwọn ẹlẹ́bọ ń gbọ́ gbogbo ẹ̀ ó ti wọ́n á mọ̀ bí wọ́n ti mọ̀ gbé àtà àwọn táwọn ń pè láàfa àti gbogbo wọn lè ṣe kí ni o wíwí sàfà tó bá ní kí ni wíwí sàfà ara wọn náà ló wí bẹ́ẹ̀ ara ọgbọ́n tó wí ni ọgbọ́n tó sọ ni
ọ̀gbọ́n tí wí ni ọ̀gbọ́n ìtẹ́sítẹ́sí ọ yọba tó fótó ọ̀nà líkì ọba fi kárí. náà وما دمنا نعتقد أن الإسلام رسالة عالمية لقوله تعالى وما أرسلناك إلا كافة للناس وبشيرا ونذيرا. bàbá láti sìn àlùkùránì bẹ́ẹ̀ wọ́n ẹ̀ka bá gbà pé lóòótọ́ bẹ́ẹ̀ ni torí máa tó tọ́ tá a gbà pé ìtí Ọlọ́run gbé ìsìlámù kalẹ̀ ẹ̀sìn gbogbo ayé ni gbogbo ayé eríṣiríṣi èèyàn ló sì wà ń bẹ kò yẹ ká concentrate lórí mùsùlùmí nìkan torí pé Ọlọ́run sọ pé wọ́n gbà tó wọ́n gbà Nábì dìde ó ní wa ma arsalnaka illa rahmatan lil alamin lil alamin náà lórí kò ní lílì mùsùlùmí náà. káyé kọ́ kàwọn míì náà ká kọ́kọ́ mú tiwọn gbọ́ àsìkò tó yẹ ká máa chẹ́ẹ̀kì ara wa nílẹ̀ Yorùbá kì í tó ọwọ́ agbó àwọn ọ̀tá wa yìí ní ká kọ́ sí kí ló ká kọ́kọ́ múná láńdà àwọn kọ́ lọ́ọ̀lẹ̀ kẹnu wọ́n papọ̀ lérí wọn náà iṣẹ́ kù kátó máa pẹ́ wọ̀ nìkan ọ̀dá ẹjí kí gbogbo ọ̀dá wù ọ́ kárí náà kátó máa kó jẹ ẹ̀kọ́ ọ̀dá ẹjí kó jẹ ọ́ kárí náà kó kárí àwa náà kátó máa pọ́nà ẹ̀kọ́ ọ̀dá ẹjí àtúgbòrò ṣe náà ètí bàbá ń wílò. وما دام على وجه الأرض غير المسلمين فإن أمانة تبليغ دعوة الإسلام إلى غير المسلمين تقع علينا نحن المسلمين. tá a bá ti wá gbà pé ìsìláàmù yẹn ṣe tẹnìkan kí ẹ ṣe ti mùsùlùmí nìkan ó yẹ ká mọ̀ pé gbogbo àwọn ẹlẹ́bọ yìí náà nísìnyí láti pilẹ̀ ló yẹ ká ṣe kí ni o ká mójútó wọn ká dí ẹrù wọn pọ̀ mọ́rọ̀ báwọn bàbá wa ti dí ẹrù wọn pọ̀ mọ́ ọ̀rọ̀. يقول الشيخ محمد الغزالي في كتابه مع الله. rárá má lọ bẹ̀ ọ́ jẹ́ tó fọ́n bò mí ni bá mi ka bẹ̀ wọn náà sóye nígbà tí bàbá sọ̀rọ̀ dàhílì tó sọ̀rọ̀ pé àwọn mùsùlùmí kò sínú tó burú kánára létí kádàrá padà sọ́dọ̀ Ọlọ́run àtàdébà Muhammad àmọ́ kéde pé káwá gbàgbé pé àti débi tí à ń lọ́nu. ẹ̀kẹ́jì bàbá náà méjì ni wọn àwọn Islamul munharifin irú èyí tó kó mọ̀ yìí inú munharifin bàbá fi sí bàbá náà àwọn eléyìí àwọn mímú tákìbí alikabaye àwọn ni wọ́n ń ṣe ẹ̀ṣẹ̀ tó ga jù gẹ́gẹ́ bí àṣírìkù ẹbọ yàrá ìpínlẹ̀ náà mùsùlùmí ọ̀rẹ́ ti ṣẹbọ ní inú wọn wọn kọ́tìlù nọ́ọ̀sì ẹni tí ń pààyàn ìbẹ̀ nínú wọn wà zina ẹni tí ń ṣe zina ìbẹ̀ nínú wọn wà ṣúrùbùlà àmùrì ẹni tí ń mutí ìbẹ̀ nínú wọn wà lìkẹ́yìbà wà nàmímà wà má ìlà azáríkà mímọ́ aláyà ní àṣírí mílẹ̀ màásí bàbá ní gbogbo àwọn eléyìí náà ó yẹ ká ṣàmójútó wọn bàbá ní àmọ́ bàbá ṣàmójútó wọn àwa ní ká kọ́kọ́ mójútó ra wa ìwọ̀n tó léyìn ọ́ ṣàmójútó ẹnìkan bọ́ọ̀wù nìwọ náà sí kí ni o bóòlù ṣe rí gan níbi títí wọ́n sọ yìí o sọ yìí kàbẹ̀ fún mi. وعرف العالم الإسلامي كثيرا من الخطباء والوعاظ. bàbá náà tẹ́ ń pè kò sójú ọ̀nà tó lọ́lẹ́ lílé ní alamul islami ní islamic world wọ́n pọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́nu wọn. الذين يخطبون من أعلى. والوعاظ oníwàásí bẹ́nu wọn. الذين يخطبون من أعالي المنابر في كل جمعة. àwọn kan bẹ tẹ́ pé jọ jímọ̀ làwọn máa ṣe sámọ̀ tiwọn. وكل مناسبة. àti ní gbogbo àwùjọ tí wọ́n bá débi ọmọ wọ́n sì wá sí wọ́n bá débi ìyàwó wọ́n sì wá sí wọ́n bá débi igi wọ́n sì wá sí ibùdó tó ti ṣe bẹ́ẹ̀ débi òkú ẹ̀ sì wá sí tẹ́ bá débi sílé ẹ̀ sì wá sí bẹ́ẹ̀ bá débi fúrídọ́ọ̀mù náà ẹ̀ sì wá sí. ولكن لا تؤثر. àmọ́ ní bàbá ní ti ń ṣẹlẹ̀ ni pé wá sí tẹ̀ ń ṣe òkò lápá. لا تؤثر خطابهم على المجتمع. wáàsí pọ̀ ní ẹni tó lò ó kí ni tí wọ́n yẹ kí wáàsí wọn ṣe títí dì sí àti rí ẹ̀ sì gbọ́dọ̀ tóbi. bàbá ní wáàsí pọ̀ lóde àmọ́ ń tọ́ yẹ kí wáàsí wọn ó ṣe nílẹ̀ Yorùbá àti rí
imma min ajli su'i ilqa'il khutbati. bàbá ní nǹkan méjì lọ́fà èmi kí mo kọ́ ẹ wo wàhálà tí bàbá ṣe fún wa tọ́jà yìí gbà tá a ṣe jù mí pọ̀ èmi ò nínú ogun ṣé adá o láàyè mi àtòkù mi ò nínú ogun wọn mọ́jọ́ dààmú rẹ̀ èmi sì kú rẹ̀ tí máa bàbá rẹ̀ lè jẹun káàkiri tí máa lè fi tọrọ owó ọlọ́run ní ti ṣe yìí ti fi dọ́dọ̀ ọlọ́run torí èmi ádámù ẹ̀yà mọ́ dọ́lọ̀ mọ́ dáadáa wàláhì ọlọ́run sì lè fi mí lẹ̀ àmọ́ gbọ́dọ̀ tàn yín lẹ́nu ọjọ́ tó kù tèmi ní ó lò láàrin yìí kí n máa purọ́ fún yín mo ti gbé gbogbo àwọn àfáwò ẹni tí mo lè sọ fún pé kẹ́ ẹ tẹ̀lé òun náà kátírà rẹ̀ yìí gbogbo àwọn yòókù náà àfáà ni wọ́n àmọ́ kọ̀sákọ́lẹ̀ tó ṣe ń lò lásìkò tá a wà àtìgbà tá a wà yìí tó ṣe ń lò tó bá gbà mú tó ṣe ń lò tó ṣe ń lò tó ṣe ń lò bí n bá ń bẹ mo ní kó gbé bóde o nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá ní ọmọ wákàbí ti ń ká yìí láàfà kan tó bá gbà mú tó bá gbogbo tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí kó mú jáde kó làwọn àfẹ́ ayọ̀ kan kó mú jáde nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá. mo fẹ́ kó o pè jáde tó sì lákọọ́lẹ̀ lẹ́yìn tó ń kà. imma min ajli su'i ilqa'il khutbati wa 'adami ijadatiha. bàbá ní ti ń fà á ìní bẹ́ẹ̀ bá fẹ́ gbé ọ̀rọ̀ kalẹ̀ tí ọba mọ̀ bí ó ṣe gbé kalẹ̀ òun ṣe wá sí tòótọ́ àmọ́ wíkúwì rẹ̀ pọ̀ kí ọmọ ṣe wá sí kọ́ mọ̀ mọ̀ dédé nǹkan tí yọ sọ tí ó tún mọ́ wá kọlu ṣẹ̀rí àmẹ́ tí ọmọ ṣe wóróworó wọ́n bá sọ tán yọ máa ṣe wóróworó ọ̀kan kọ́ sọ́njọ́ ní ìnísìn àmọ́ wọ́n ti tún ṣe ìsọ̀rọ̀ jò ní olóhùn mọ́ṣẹ́ Ibrahim jù ọ́ lọ òun máa jọ lòun lójú ẹ̀fọ́ kò ì tọ́sẹ̀ kan bọ́lọ̀ ṣe gbé ṣubú nù ọ́fà sí rí rẹ̀ hàn ìlọ ilé sọ pé ẹlẹ́bọ náà ó ní wọ́n ṣe kèfèrí olóòsà ó ní ṣe kèfèrí àwọn tí wọ́n bọ̀ sún ní wọ́n ṣe kèfèrí kírísẹ́nì wọ́n wá hámọ́ àsìgbà tó wá kọ́rọ̀ rẹ̀ jẹ ṣe èlé bẹ́ẹ̀ ni bí àyà tó lọ tó yẹ pé àyà ò ní súnmọ̀ yóò kèrò náà ipé tó ń fẹ́ tún ní pé àwọn tí wọ́n yẹ pé wọ́n mọ ìdàrọ̀ Ọlọ́run tí wọ́n ń tààkò ọ̀pọ̀ kèfè ní kí wọ́n wá ń pè yíò yìí sọ fún ọnu kò ní kíkẹ́ mi rẹ̀ ọjà nínú ọmọ wa náà ló ṣe ọmọ wa ló ṣe ìta àbá rẹ̀ wí òní yáàrì fún ní mọ́tàlá ìsúnmọ̀ yóò kèrò náà mú kìrì ni wọ́n ń pè léyìí múnkìrí láàpẹ ni tí bá ń tako ìdẹ̀rọ Ọlọ́run ó wá ní wá àkṣàrò òun káfìrún ìyá ní pọ́pọ̀lọpọ̀ á múnkìrí tí wọ́n bá dá wọ́n bẹ̀ wọ́n tún hùwà mí tó fi wá di kèfèrí lóbi tó àkṣàrò òun kò ní gbogbo wọn yà ní ké múnkìrí ló pè títí tó tún fi wá lẹ́sẹ̀ mí tó sì mọ́ lọ́rùn tí ó fi wá di kèfèrí tafsiri sahihu tafsiri sahihu múnkìrí láàpẹ̀rú wọn kọ́ ọmọ yí dáadáa lára ẹnìkan kọ́ ọmọ wa tààkù kọ́ ọmọ sí kìíta rẹ̀ àwà ní múnkìrí yọ ló jẹ́ pé ẹni tí máa takọ Sheikh Ibrahim nísìn tẹ́gbẹ́ dáadáa Sheikh Ibrahim ní takọ àwà ní múnkìrí ni bá a ti bá lẹ́nu àwọn bàbá wa nu ọlọ́ọ̀lọ́ ẹjẹ́ táwọn bàbá wa máa kó wá kékeré tá a bá níta ẹni yìí kọ́ gba Sheikh Ibrahim ó ní múnkìrí ni ẹ̀ tó ti sèmi náà ní múnkìrí nísìn ẹ̀yà mi wàláhì mo fẹ́ràn yín ẹ̀sọ́ mi ni múnkìrí wọ́n ń perú ẹ̀ ká tó wá lè pé kèfèrí yóò tún hùwà mí lọ́nà òfìsọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn múnkìrí tí wọ́n bá padà wọ́n tún hùwà mí wọ́n wá di kèfèrí lóbi lókẹ́lì mọ́tò àṣàrò hàn káfíró ọ̀pọ̀lọpọ̀ wọn ló wí kò ní gbogbo wọn kò ní wà kó lò hàn káfíró àmọ́ ibi tí ẹ kí n lọ mọ̀kànjá rẹ̀ ni ó ti túbá Ọlọ́run gbà tútúbò náà èyí táwa náà mọ̀ tá a bá ṣe tí ọ̀dá Ọlọ́run gbà tútúbò à ìtí mo fẹ́ lò ní ìní pé gbogbo ẹni tí ó bá jáde tí ó máa sọ̀rọ̀ ọmọ tí ó yó ibi àti sọnù gan ìní bàbá wí
ké àfọ́ jáde kọ́ ọmọ wí ikú wí tí ọba ṣẹ̀rí àmú kọ́ ọmọ wí ikú wí ké ọmọ wa sọ pé ẹnu gbé rárá pọ̀ bá ní ẹntẹ́nu bá gbé yẹn ọ̀rọ̀ ara rẹ̀ lọ sọ ni kìí sọ̀rọ̀ lọ yà ní pé òwò ọ̀rọ̀ Ọlọ́run dáadáa bọ́ ẹ̀kọ́ Ọlọ́run yẹn bá sọ wà láì lọ́gọ́rùn ọdún bá náà lórí torí pé ìsìmọ̀ bẹ́ẹ̀ ìsìmọ̀ kí ni o ìbẹ̀bẹ̀ àdé ìsìmọ̀ tún bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ lọ èyàn ní tó ọ̀rọ̀ náà mo ti ní gan sóyé láyé kọ́mọ́ correct ọ̀ká mọ̀ sọ tán nísìnyí ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀gbọ́n yé lójú ṣe mistake kọ̀wá sẹ́ni tí ò lè ṣe mistake ní tòótọ́ àmọ́ táà ń pè mistake kí mistake alukufuru bá wá láàpẹ́ kèfèrí láàmọ́ pè mistake jọ kí ọmọ sọ̀rọ̀ kèfèrí gan kéèyàn sọ́ra kọ́mọ́ máa sọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ tí ó bá ṣẹ̀rí àmú mistake gan pè pé ní tí máa ń sọ̀rọ̀ tí ó bá ṣẹ̀rí àmú òun ṣe kèfèrí wọ́n ń pè yìí ni ìníṣẹ́ Ádámù wa ń sọ ní ìní kílíà ike tí ń fa ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ni pé kọ́ yẹ pé ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ yẹn ọ̀rọ̀ yẹn ọ̀dá èyí lọ wá pọ̀ nísìn tó bá ti dé ní mẹ́díà mo mọ̀rọ̀ sọ kí sọ yẹn dàáfà àwọn èèyàn ọmọ yàtọ̀ rẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn mọ̀rọ̀ sọ ọ̀tọ̀ ní kọjá àfà ẹni tó bá mọ̀rọ̀ sọ ọ̀rọ̀ rẹ̀ yóò mọ̀ ìgbàwájú ọ̀rọ̀ Ọlọ́run ní ẹ̀mí rẹ̀ yóò wá jẹ́ kí mistake rẹ̀ ó sì kí ni ó kọ́ máa pọ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò mọ̀ ìgbàwájú ọ̀rọ̀ Ọlọ́run ní ẹ̀mí ẹ̀ àmẹ́ni tó bá lọ gbé àfa àbá ni wàláhì kọ́rọ̀ rẹ̀ ó tó jáde ọ̀rọ̀ Ọlọ́run yóò kọ́kọ́ jáde ọ̀rọ̀ Ọlọ́run ni ó nígbàgbọ́ sí ju ọ̀rọ̀ títí ara rẹ̀ lọ. ìyàtọ̀ nù eléyìí ni wọ́n ń pè ní kí ni o àfa ọ̀rọ̀ àròrísọ ní tó nǹkan ibi ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni ó pọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ojú rẹ̀ ó tọrọ Ọlọ́run kẹ́kẹ́kẹ́kẹ́ kò ní sọ̀rọ̀ kan láì ní má dìdì fún di inú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ tó bá fẹ́ sọ tó wọ akáki inú ọ̀rọ̀ Ọlọ́run kì í sọ̀rọ̀ kó o tó sọ ọgbọ́dọ̀ kọ́kọ́ wọ akáki ní pèsè tí mo fẹ́ wí sí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run àbí òsè kí ni o àbí òsè ń bẹ àmọ́ wa nílẹ̀ Yorùbá òní ọ̀rọ̀ wa làá máa gbé sínú ẹ̀mí ju ọ̀rọ̀ Ọlọ́run lọ sọ̀rọ̀sọ̀rọ̀ pọ̀ àfò tó nǹkan nínú wọn. ilẹ̀ Yorùbá sọ̀rọ̀sọ̀rọ̀ pọ̀ náà wà bá ṣé gbogbo tó ń sọ yìí kọ́kọ́ wà ní dáadáa ọgbà rìsáàsì lérí ẹ orí tọ́lọ̀ ń wí gẹ́ ọwọ́ àdàrú máa wọ̀nyẹ̀ lọ́wọ́ ẹni tí ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó yàtọ̀ sáàfà wọ́n wà ní kan náà ni wọ́n ńgbà ẹnu rẹ̀ bá ti dùn tọ́mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ ẹlòmíì gan fẹ́ bú ẹlòmíì ni yọba máa rún mọ́ lọ́rọ̀ lọ ọ̀pọ̀ bá fẹ́ mú yàn bu lọ́tọ̀ káàmà kó ń bu mọ́rin tọ́lọ́mà pọ̀ láyà ní kó bu dàrẹ́tì fún ara rẹ̀ èwo là ń rọ́rọ̀ náà mọ́ yàn lásọ sí bọ́ bá wà pọ́ sí ọ bu bí mo bá fẹ́ mú yàn wà láyé ìdájọ́ fún ni ìdájọ́ fún ọ ni o onídìí kí n máa pẹ́ mọ́ sí sọ̀rọ̀ Ọlọ́run mẹ́nìkan bọ́ bá nìfẹ́ sọ̀rọ̀ Ọlọ́run sọ́sálá gbogbo ẹ̀ làwọn máa ń jẹ́pọ̀ àwọn èèyàn mọ̀ wá gbọ́ wa wọ́n á rò pé gbogbo tá à ń wí náà lọ̀rọ̀ Ọlọ́run èyí náà làwọn fi kọ́ wọn tó yẹ pé àwọn tó wá mọ̀rọ̀ gbọ́nlẹ̀ Yorùbá ò tó nǹkan mọ́ bí alágbìgbọ́ bí alásìrí ti wà alásìgbọ́ náà pọ̀ ẹnìkan sọ̀rọ̀ àwọn alásìrí ń jò ní pé wọ́n bá yí tí wọ́n bá rí pé ọ̀rọ̀ táwọn sọ kò kọ̀rẹ́ẹ̀tì wọ́n jáde wọ́n tó ṣe inú dáadáa ni wà lẹ́ ọ̀rọ̀ tó dáa ni ọ̀rọ̀ tó dáa ni lẹ́nu ọ̀kan nínú àwọn àfáà wa onímọ̀jèsí
àbọ̀ mọ̀ jẹ̀sẹ̀ àbá àyélù ni mo ti gbọ́rọ̀ náà mo sì rí pé orí gbé kalẹ̀ ní 100%. àmọ́ èyí tí òfin kún un ni pé kò sọ̀rọ̀ àwọn alásìgbọ́ tó ti pọ̀ nílẹ̀ Yorùbá torí pé àwọn tó fa ọ̀rọ̀ àwọn alásìgbọ́ làwọn alásìwí tẹ́ ẹ bá ti ń fáwọn èèyàn lọ́rọ̀ tí èso ọ̀rọ̀ ọlọ́ tó bá ti mọ́ wọn lá ìjọ wọn bá bẹ̀rẹ̀ sí gbọ́rọ̀ ọlọ́ ẹ̀ ni wọ́n tako wọ́n mọ̀ fẹ̀mí mi gbọ́ wọ́n bá mọ̀ fún tùmọ̀ mí wọ́n bá gbé iye inú rẹ̀ ní ìṣègbà ní ọ̀rọ̀ kan ní dààmú ẹ̀ kíní kan ní ṣe ń rárá nígbà àwọn ọmọ ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ wa sọ̀rọ̀ ọlọ́ àpapọ̀ bẹ́ẹ̀ ni inú ọ̀rọ̀ wa ìfẹ́ inú ọ̀sẹ̀ kí ni ó yọ wà ń bẹ́ àsìrí ó wà ń bẹ́ àsìrò yọ wà ń bẹ́ gẹ́gẹ́ bí ọmọ èèyàn gbogbo ibi tí mẹ́tẹ̀ẹ̀ta yóò ti sí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìkan ni ló fi nídìí gẹ́gẹ́ bí ṣe Ádámù ti sọ náà yìí tún ka bẹ́ẹ̀ náà fún mo ti kà á fún yín rí pé gbogbo ẹni tí ọba máa ṣe dá wá ó yẹ kó jẹ́ mọ́ kọ́ máa tó Àlùkùránì gan-an lọ́nà mẹ́ta náà gba Àlùkùránì lónìí kí n máa sọ yìí o ọ̀tọ̀ ní kìrá ọ̀tọ̀ ní tìláwà ọ̀tọ̀ ní tàrítìl ọ̀rọ̀ ọjọ́ mi ọwọ́ ajé a máa gbọ́ ọmọ ọba fọ́sùn òun ló ń jí pé káà bàbá fẹ́rẹ̀ olùlòmí àwọn afẹ́fẹ́ àfọ́jú àwọn àgbà tó bọ́yá kọ́lá kò lè sì wí àbí gbogbo tí ṣe 100% lọ́wà lójú ọ̀nà rárá ta lọ́sọ̀ yìí fọ́ ànẹ́bì nìkan lọ́wà 100% lójú ọ̀nà Ọlọ́run ló sì gáìdì ẹni Ọlọ́run ló gáìdì ẹni o gbogbo ẹlòmí bó ti wù kó tó ààyè ọ̀rọ̀ rẹ̀ wò èyí ilẹ̀ fẹ́ gbà mọ́ ní sí táǹfà á sì máa fà á lọ ní di ìjọ tẹ́ tó mọ̀ pé lóòótọ́ gbogbo àwọn tẹ́yìn ń rò yẹn wọ́n sí Ọlọ́run o kí ni wọ́n èèyàn ni wọ́n wèé sọ Ọlọ́run ẹ̀yìn ti sọ wọ́n dọ́lọ́run eléyìí ní mọ̀ sọ lọ́la ọ̀tẹ̀ ń wò ní èèyàn ni wọ́n lè sì ṣe wọ́n sì lè sì wí gbà mí àmọ́ta bá ní wọ́n ní sì ṣe wọ́n ní sì wí àti pé aṣáyẹ Ọlọ́run ni. ibi tó ti bẹ̀rẹ̀ lélẹ́yìí ká máa dọ̀rọ̀ ọ̀rọ̀ àpọ̀ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú tèèyàn ká ní kí ni o ká máa jà á pọ̀ ká sọ́dọ̀ kan náà. ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ mọ́ èèyàn òun náà lọ dá gbogbo nǹkan rú ká máa dọ̀rọ̀ Ọlọ́run papọ̀ mọ́ èèyàn. wa imma min ajli qusuri al-khatibi aw al-wa'iz nafsihi. àbí ìmọ̀ ọ̀rọ̀ kejì nù kọ́ jẹ́ pé ẹni tí ń sọ̀rọ̀ yìí gan ìmọ̀ rẹ̀ ò tó ìmọ̀ rẹ̀ ò sí kí ni o kò tó. qusuru an yakuna qudwatan hasanatan. ẹ gbọ́dọ̀ tóbi bàbá ní ìmọ̀ bí ọ̀bọ̀ wá tó ìmọ̀ nìkan kọ́ kò tó wá tó lẹ́ni tá a kọ́ sí àwọn àbá oníwàásí àbá débi pé àwọn ọmọ owó lè kọ́ sí wa mọ́ ọ̀rọ̀ nìkan là ń sọ mọ́ bá wo sẹ́ wa yọ yàtọ̀ sọ́rọ̀ wa yọ yàtọ̀ sí ọ̀rọ̀ wa gàdí pé ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí ẹwọ gan ìmọ̀ sọ̀rọ̀ Ọlọ́run ni kò nílò dépò tó lè pọ̀ sí rẹ̀ àjẹkúdúwà hasana mọ́ fáwọn èèyàn báwọn bàbá wa jọ bí wọ́n ti rí níjọ́ lílò pọ̀ ọ̀rọ̀ tó nǹkan nísì ọ̀rọ̀ pọ̀ lílò tó nǹkan ìka méjì tí wà náà gbogbo àwọn ọmọ Ìlọrin èyí ni bí a ní sí pé ṣé ń tàn wí náà là ń sọ ṣé ń tàn sọ náà là ń ṣe gbogbo ẹ̀yìn tẹ́ ìbẹ̀lẹ́ kò ní débàdàn dé gbogbo ilẹ̀ Yorùbá yìí ṣé bí ẹnu yìí ti gbogbo wá sí ṣé wá sí tí gbogbo wa káàkiri tó yẹ pé igba wá sí tí wọ́n kálukú gbé yìí nísìn ṣé à ń lò ó ìjọ bá ti bẹ̀rẹ̀ sí lo tá a ké nísìn sóye tó jáde lára wa tí ọ̀sáròyé mọ́ irú wàhálà tá a kó sí pẹ̀lú èyí tó ń pè tanu Ọlọ́run nísìn yóò sì dẹ́kun àbọ̀ wáàsí pọ̀ nísìn kò sí nílò wọ́n tún ti sọ wáàsí di fánù àti wá sọ wáàsí di fánù kẹ́ tí wọ́n á ṣe bí àwọn olórin
àti níbẹ̀ bí àwọn onítíátà. àmọ́ dramatize níbẹ̀ àmọ́ stage yẹn àti di actor. àti láwọn actor aláwọ̀ kọ̀mẹ́dì aláwọ̀ wà sí. kí ọmọ ọ̀rọ̀ sọ púpọ̀ èyí tá a kóra wa sínú o báwọn bàbá wa ti lo ojú ọ̀nà yìí nísìnyí àlọ́ mọ́ bẹ́ẹ̀ ni ká máa lo táǹkì yẹn ìlú lè yí ìlú padà kìí ṣe tá à ń sọ ló lè yí ìlú padà. àní ká máa lo táǹkì àwọn tá à ń pera alábọ̀ wá sí ká lo táǹkì òun ló lè yí ìlú padà kéde ká máa sọ nìkan. èyí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ níbẹ̀ náà Kùránì tọ́lọ̀ ń gbé wọn tó sọ pé kí ìbáyà kan gbé nílùú kí lọ lè sinmi ìní fẹ́ jà pọ̀ ní sọ pé a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ẹ̀rì ayá ni Ọlọ́run sọ pé ẹ̀yin tẹ́ bá wá ti bọ̀ tán. لقد كان لكم ìbẹ̀ fún yín في رسول الله lára oṣù Ọlọ́run ànábì Muhammadu أسوة حسنة àti gbogbo àwọn tó bá tó fẹ́ jọ tó tó fẹ́ jọ ó sì wà tún àwọn tó bá fẹ́ jọ tó tó fẹ́ jọ náà táwọn náà tún jí sí Ọlọ́run wọ́n jẹ́ uswatun hasanatun kò ní wọ́n jọ lọ́rọ̀ púpọ̀ èyí tí wọ́n ń lò lóní èyí tí wọ́n ń ké lóní kó sí kí ni ó kí wọ́n lò bá bàbá wa Mọ̀lánà ṣé Adam Abdallah gbogbo wa kìí ṣe pé tàn tó jìnnà ni gbogbo àwọn bàbá Kàmálì wà yìí àgbàlagbà dáadáa Allahu Akbar gbogbo wọn la bá láyé kìí ṣe pé tí wọ́n ń wí lọ lọ́tọ̀ àwọn náà lọ lọ́tọ̀ wọ́n lò tí wọ́n dé ní ìjà àfà wàláì tí wọ́n fi dé tí wọ́n fi lo gbogbo ayé wọn tó èyí tó lógójì ọdún bẹ̀lẹ̀ kò ní wọn èyí tó lógójì ọdún ládàá kí ni wọ́n ká mọ́ ọ lọ́wọ́ tí ọ̀dà ìjọ òlẹ̀ yìí tí wọ́n gbé wọn sínú mọ́tò tí wọ́n gbé wọn làgọ́ ọlọ́pàá tí wọ́n ń túlé wọn tí wọ́n bá tí ọ̀yẹ́ kí wọ́n bá ń bẹ̀. èmi tí bàbá wa gbé lọ́ba dínà bàbá Mọ̀lánà Sheikh Muhammad Kamal di títí dọ̀là àmọ́ bẹ̀. kì í ṣe lẹ́ka tó níta bọ́ lọ́nà Tinubu bẹ̀ ni. láàrin ibi tí ìbàjẹ́ ti gbálẹ̀ ọ wá wò kó bó wọ́n ṣe mánéjì ààyè yìí nìsín tí wọ́n sì lú lójú bàbá la karama tọ́lọ́ ṣe ń bàbá wa Mọ̀lánà Sheikh Muhammad Kamal dín nínú ni láàrin ibi tí ìbàjẹ́ ti bẹ̀rẹ̀ tó ti pín wàláì ni wọ́n wà wọ́n òṣèlú wọn ò bá gbà lọ bí wọ́n bá wọ̀ fún wọn báyìí ìbàjẹ́ ni wọ́n máa rí tí wọ́n bá wọ̀ sí báyìí ìbàjẹ́ ni wọ́n máa rí bí wọ́n bá wọ́ ẹgbẹ́ báyìí ìbàjẹ́ ni wọ́n máa rí tí wọ́n bá tún wọ́ ẹ̀ báyìí wàláhì ìbàjẹ́ ni wọ́n máa rí síbẹ̀síbẹ̀ wọ́n dúró ń bẹ̀ wọ́n jí tí ọlọ́wọ́ sì fi lápá wàláhì àwọn bàgbà lọ. ní gbogbo ọ̀nà bágbé yóò lè gbé bẹ́ẹ̀ oníjọ́ mẹ́ta jọ́ mẹ́wàá kó tó di dàkúdà tẹ́gẹ́ gbogbo nǹkan ni wọ́n mọ̀ ká máa sí ní kíni o lẹ́sẹ̀ tọ́ bá ṣe pé lẹ́yìn òun lásán ìní bàbá Mọ̀lánà Sheikh Muhammad Kamal ṣe wọ́n gbé wọn lọ́dọ̀ lọ. èyí la àwọn tá a mọ̀ pé wọ́n ní wùsùlù nù tọ́wọ́ confirm àwọn tó bá mọ bẹ̀ kó ròyìn fún yín èmi ẹ sọ méje nígbà náà
aṣẹ́wó ní lọ́gbẹ̀ẹ́ tó lọ gbáà tẹ́gẹ́tẹ́ bá ń bọ̀ wá báyìí gbogbo wọn yóò sì mọ kí wọn bàbá wọ́n tún mọ kólẹ̀ wọ́n tún kólẹ̀ bí láìláṣíláìlá èyí tí ó sì kí wọ́n jọ́nà kò ní ta wọ́n jà rábà rẹ̀ ní gbogbo ẹ̀ láwá ibi ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá kí wọn àti bàbá Tinubu gan wọn ò jìnnà síra báyìí bàbá Tinubu gbókè àwọn gbé sálẹ̀ ni èyí jẹ́ ọ̀bá tún kí wọn kò ní ta wọ́n lè ṣe ẹ̀gbọ́n náà tóbi aṣẹ́wó tí ò kí wọn kò ní ta ẹni ní kọ́sítọ́mọ̀ ó tó tí wọ́n mọ̀ lu jìbìtì láàrin wọn tí wọ́n mọ̀ wábi tó dáa tí wọ́n lọ tí wọ́n kọjá alára tí wọ́n kọ gbogbo ìtawà wá káàkiri nísìn síbẹ̀síbẹ̀ àwọn èèyàn sì wá náà ni tí wọ́n tún fi wọ́n mọ̀nà lọ. ẹ̀sọ́ ní mọ̀lára sí Muhammad Kamal lẹ́kọ̀ọ́ ó lérí ẹ̀nà ọ̀kan tí mẹ́ta wọn náà ni. àwọn abáwà wà kan lọ ọjọ́ ìta tẹ̀lé wọn tẹ́lẹ̀kẹ́ àwọn ọmọ wa kára pé báwọn bàbá bá lọ ẹ̀sìn máa nígbà táwọn ọ̀dá kan mọ̀ àwọn wọ́n máa kí wọn àwọn máa gbẹ́rẹ̀ lérí mú ẹ̀rọ mọ̀lára sí i ọ̀kan lọ́wọ́ àgbàgbà ẹ má máa lé wa lọ́dọ̀ bàbá mọ́ sí ẹ̀yìn báwa bá kí wọn báwa máa táwọn báwa bá kí wọn àríjẹ o tí mo gbọ́ ọba yìí lẹ́nu wọn ní kí lẹ fẹ́ sọ wà láà bàbá wò sí dàrú tẹ́fì lọ lé bọ́lọ̀ kí ẹni tó ìgbà àwọn máa fi dúró lójú ọ̀nà tó kí wọ́n bá rí kí wọ́n bọ̀ wá wọ́n wà lóde dúró sójú ọ̀nà báyìí wọ́n wà tó irú èwo lélẹ́yìí a máa ní kí ẹja kókó ní ayé wọ́n ní kò yé ọ ni bọ́lọ̀ máa fẹ́ akókó bẹ̀rẹ̀ ọmọ náà rẹ̀ wá àwọn òsìdí tọrọ lọ́dẹ̀ nìkan ṣe gbogbo àjọ́ tẹ̀lé wa náà màá pẹ́bí tá ń gbé ní ti wò sí sí àṣì níbi wọ́n dédé tọ́lọ̀ ọ̀rọ̀ wa náà àwọn òsìkí ló láàgbẹ̀ èsì tí wọ́n fún wa wọ́n yẹ sọ wà sí ọ̀kan lọ lúwà sí náà méjèèjì tí mo wí àbá àti inú ló ṣe mùsùlùmí bìlá àwọn gbókè bàbá ṣe Muhammad Kamal dín àwọn gbé sálẹ̀ yọ bá fẹ́ pàdé ara wọn ó gbójú ọ̀nà tara wọn yọ bá fẹ́ pàdé wọn gbọ́nà yìí gbogbo wọn náà la mùsọ́hábà wọn wọ́n ní látù sọ́hìbú wọ́n ní láyù náà ìdúkà hálùhù wà láyà dúdúkà láì bàkọ́lùhù kìí ṣe pé wà sí wọ́n fi nàró ẹ̀mí wa wọ́n fi ṣe sí wọ́n fi nàró ẹ̀mí wa ni ìjọlẹ̀ agbọ́ pé wọ́n lu jìbìtì nìkan ìjọlẹ̀ gbọ́dọ̀ bàbá àlùsíkìlù bí láì lu jìbìtì láyè tí wọ́n wà. àwọn ni ká padà tá a já ọmọ wọn ká lọ lè wù kí bó làwọn bàbá yìí ṣe lò ó. àwọn ni ká wù ọmọ bàbá ṣe ká mọ́ lẹ́sẹ̀ mọ́ wá fọ́ọ̀rìn kan fọ́ọ̀rẹ́ nìkan níbì kan pé ọlá tí wọ́n ni wọ́n kó wá nísìn táwọn lè wọ lọ ládàtà àmójú tilé wa mọ́ ṣé bí gbogbo àdàlà bá ṣe mọ̀ ládà sí Adam Abdallah iṣẹ́ Adam Abdallah bọ́lọ̀ ti tẹ́ ayé fún wọn nígbẹ̀yìn tó wọn ò lò ó. ìjọ lẹ́yìn tó wá wọ́ sẹ́sà sọ kí iṣẹ́ Adam wá tó láìláha wọ́n wá tó sẹ́ láti sàlẹ̀ dókè kó tó wọ́ sẹ́yìn táwọn àkúra wá sí èmi lọ́lọ́ kó fèrè jì mí èmi náà máa wọ́n dá kọ̀ọ̀kan o àti ìbá wọn náà ni àwa náà ń jára sí ni tèmi náà fẹ́ wò yìí tó ṣe kàǹkà torí bá a ti mọ̀ pé bá wọ̀ àníta ẹ̀yẹ lérí ibú yìí náà ni àwọn tọ̀hún dúró kún tẹ̀lé àwọn ni àwọn àlá ń tẹ̀lé jẹ̀mọ́ nísìn ìfẹ́ ẹnu jẹ̀mọ́ lókúta ń lò mo fi ké gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ lọ́mọ lọ́rin tẹ́ ń pera yín lógo tí ìlógo tẹ́ ẹ̀ bá tí ì ṣe gbogbo nǹkan tá ń wí kẹ́ ẹ padà kẹrìnà yìí ní rìn ẹni tó serious tó sòdodo bá bàbá wa ìsìnkínú tí wọ́n sí òdodo tí bá bá ń dánú ni ìdí wọ́n dánwò ọ̀pàlẹ́jì sí bẹ́ẹ̀ tẹ́yẹ̀ bá bẹ́ ẹkún dọ́dọ̀ wọn wà láyé ọbẹ̀rẹ̀ jáde ni kò ní ẹ̀ tó nífẹ̀ẹ́ kún fún ẹkún àwọn náà ló gba gbogbo tí bẹ lọ́wọ́ kò sí fẹ́ẹ̀kì mẹ́ wà láì fẹ́ẹ̀kì kò sí náà wà má bá dàlú tẹ̀mdìlà
ẹ wo táwa ṣe gbogbo àwọn fọ́tò àwọn bàbá yìí àárí dá padà mọ́ ọmọ Ìlọrin ìwọ mọ challenge rẹ tó lé 100% nísìn ọjọ́ bàbá Mọ̀lánà Sheikh Muhammad Kamaluddin ní sùlúkàn wà ádàbà sùlúkàn wà ádàbà àbí dínan wà sùlúkàn wà ádàbà. níta ló dàbí bàbá Sheikh Kamaluddin ní ẹ̀sìn àtiwà àtẹ̀kọ́. Kọ jáde ìbéèrè tí mo bí ń jáde àbí wọ́n tún wọ́n rí pé ó sún fi lọ́tọ̀ ọjà fàdá yìí yóò mú láyọ̀ mẹ́rin ọlọ́run kó mú ní kó yìí sọ́lẹ̀ kó sọ́lẹ̀ lílé àfàdá jẹ́ ọmọ challenge yìí ìbọ̀ wádọ̀ tí náà gbogbo ẹjẹ́ ìgbé Mùsùlùmí níbẹ̀ náà mọ ọmọ tí mo wí o ká máa tọ́ irun gbọ̀n àti irun mú òun kẹ́ ń pè ní súfí àbí ká yẹ mú fìlà kẹtẹ́ wà tẹ́ lọ báyìí bí gbá ẹ ṣọ́ ara yín èmi ọ̀rá ẹ̀ gbogbo èyí tẹ̀ ṣe nì ìdí ń bẹ́ẹ̀ ni pé sáà tún ti rú àfáàdá produce ní sí nílọrin ká tó máa fẹ́nu yẹ̀yẹ́ wọn ẹnu tí wọ́n ṣe ń àti kùjẹkùjẹ tẹ́ ẹ̀ bá lọ́wọ́ àmbẹ́ sáà ti rírun wọn dá padà inú súfí tẹ̀ ṣe àbílẹ̀ bàbá wa ilé arúgbó sáà ti rírun wọn dá padà bàbá wa lábìdún sáà ti rírun wọn dá padà ipe àwọn tó jọ wọn 100% ní báwọn afáàjọ ti rí ni nílùú yín ká tó wá sọ bàbá mi Mọ̀lánà Sheikh Adam Abdallah sáà ti rírun bàbá dá padà ní ilman Gàtìrú bàbá gábàdà ní ìmọ̀. wọ́n àkọ̀rì yẹ́tàn Àní ní ìjẹ́ ìyẹn gidi nínú àwọn àfárá. tó wà genius ké genius gbogbo àwọn eléyìí náà ni bàbá yìí sì kọ̀tàn wọ́n lẹ̀ fún wa ká mọ́ bá sí náà ká wá ìdábàjọ nínú wọn ìjẹ́ àbáṣe yìí o gbogbo wàhálà tí wọ́n bá wá fàálẹ̀ Yorùbá yọ tán àwa ni ká mójútó ra wa ká mójútó lé ká wá bá ṣe dá bàbá yìí padà ní olódodo sóye èmi náà ń gbìyànjú díẹ̀ jẹ́ mo fẹ́ dẹ́ nìkan padà nísìnyí inú ara mi ní fi gbìyànjú ní wàhálà mi fi pọ̀ báyìí ìgbé yẹ́yọ́ gbọ́dọ̀ sí kí ni o kò gbọ́dọ̀ tán ìlẹ́mì eléyìí ló gbé arígbítà wáyé o síbẹ̀síbẹ̀ a rí pé títì sínú àti ìbá wọn wà láyé àti ìbá wọn a sì tún máa gbìyànjú báwọn bá wá bá wa tán èyí tẹ́ ń bọ̀ lọ́la sóye ẹwà táwọn ẹni àná kìí ṣe tẹ̀ màmá àbárùn-ún mi kú bíbáyìí làbádà àwọn tí ìwúyè ṣe tó jìnà